Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìgbéyàwó gbajúgbajà olórin tàkasúfèé ni Innocent Idibia táwọn èèyàn mọ̀ sí Two-Face Idibia ti forí ṣọpọ́n pẹ̀lú ìyàwó rẹ̀ àtijọ́ ìyẹn òṣèrébìnrin tíátà ni Annie Macaulay. Two-Face Idibia jẹ́ olórin tí àwọn oríṣiríṣi obìnrin ti bímọ fún yàtọ̀ sí ìyàwó ilé rẹ̀ tẹ́lẹ̀, àwọn bíi Pẹ̀rọ̀ àti Sùnbọ̀. Ṣùgbọ́n ní báyìí tó jẹ́ pé ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Edo ìyẹn Natasha ni Two-Face bá lọ báyìí, tí a sì gbọ́ pé Two-Face ti mú lọlé láti mọ àwọn ẹbí ẹ̀ tí wọ́n sì jọ ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́. Níbi ayẹyẹ Headies tó wáyé lọ́sẹ̀ yìí lọ́jọ́ àìkú ìyẹn Sunday ni ìyàwó Two-Face tẹ́lẹ̀ rí fẹ́ ṣèṣì pera rẹ̀ ní Annie Idibia gẹ́gẹ́ bí ó ṣe máa ń pera rẹ̀ nígbà tí òun àtọkọ ẹ̀ ń fẹ́ra wọn. Ṣùgbọ́n tó tètè pera rẹ̀ wálé tí ó sì dárúkọ ara rẹ̀ gẹ́gẹ́ bí Annie Macaulay, orúkọ táwọn èèyàn mọ̀ sí kó tó fẹ́ ọkọ, tó sọ pé òun kò sí nílé ọkọ mọ́. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ pàdé rẹ̀ níbi ayẹyẹ náà tó sì ń pè ní Annie Idibia. Ó jẹ́ kó yé pé Annie Macaulay lòun jẹ́ báyìí. Ohun tó dáa ni kí ìfẹ́ máa dùn lọ, tó bá ti di kíkan kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ó dàbí wípé Annie Macaulay ti gbé ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ tó dàrú kúrò lọ́kàn, tó sì ń jayé orí rẹ̀ báyìí. Iléeṣẹ́ ńlá kan ló fi Annie ṣe aṣojú wọn. Ìyá ọlọ́mọ méjì náà fi àwòrán náà léde lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ níbi tó ti ń tọwọ́ bọ̀wé láti já aṣojú iléeṣẹ́ náà. Àwọn olólùfẹ́ Annie wá ń gbàládùra fún pé ìbẹ̀rẹ̀ oríire nìyí fún un àti pé oríire náà kò ní dáwọ́ dúró nínú ayé ẹ̀.